Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin olólùfẹ́ wa. Ṣé dáadáa la bá yín? Nǹkan tí mo mú wá lénìí ó gbẹnu tán, ẹ tún máa wò pé irú kí ni mo mú wá lénìí fún yín láti gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀rọ̀ tí mo mú wá lénìí nípa history ni nípa ọ̀rọ̀ ajá kan tó lóyà sí olówó rẹ̀ púpọ̀. Ajá yìí ìlú Japan ni ajá yìí wà. Bọ́ ajá yìí ti ṣe lóògbé nì. Ẹ wo fídíò wọn alẹ̀ tá a máa play fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ lórí ìkànnì yẹn. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́kàn ni ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ lè máa jẹ́ àǹfààní content bí irú eléyìí nígbàkúgbà lóòrèkóòrè kẹ́ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Ẹ wo ìbéèrè kan ni mo fẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín kí tó play fídíò náà fún yín. Ìjẹ́ pé a lè rí èèyàn tó lè lóyà bí ajá àbẹ́ranko ló lóyà bí ajá lásìkò yìí àbí láṣẹ̀yìnwá? Ẹ wò ó látìgbà tí aláyé ti ń dá èmi tí ẹranko tó lóyà tó ajá. Tẹ́yìn bá dẹ̀ ti rí ẹ lè fi ìwọ̀n sí comment section. Ẹ wò ó gẹ́gẹ́ mi sọ fún yín pé fídíò wọn àlẹ̀ tá a máa play fún yín ó yá fídíò náà lórí ẹ̀yin náà ẹ̀gbọ́n tẹ́ni ìwé nípa ajá yìí ó yá. Ajá tẹ̀ ń wo èrè ẹ̀ yìí ni wọ́n ń pè ní Hachiko. Ajá Japan kan ni. Ó ti kú o. Ajá yẹn live láàrin 1923 sí 1935. Hachiko lórúkọ ajá yẹn. Tẹ́ bá sì dé Tokyo ní Japan lónìí ẹ máa rí èrè ajá yìí níwájú train station kan ní Shibuya City ìyẹn ní Tokyo ní Japan. Ajá yìí ló hold record as world's most loyal dog, the most loyal dog in the world. Ajá tó jẹ́ olóòótọ́ sí olówó ẹ̀ jù ní gbogbo àgbáyé kò sí ajá náà, Hachiko ni. Ọ̀jọ̀gbọ́n kan ìyẹn professor of agriculture ní yunifásitì kan ní Japan nígbà yẹn torúkọ ẹ̀ ń jẹ́ Hidesbro Ueno. Òun ló ra ajá yìí nígbà tí ajá yẹn wà bíi ọmọ ọdún kan. Àkọsílẹ̀ kan tiẹ̀ tún wà wípé ọ̀jọ̀gbọ́n professor tá a sọ yìí kò bímọ ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ ajá púpọ̀. Professor yìí ló wá ra ajá yìí nígbà tí ajá yẹn ò tíì ju bíi ọdún kan lọ. Ó sọ orúkọ ajá yẹn ní Hachiko. Òun àtajá yẹn wọ́n jọ ń gbé pẹ̀lú ìyàwó ẹ̀ ṣùgbọ́n lójoojúmọ́ ni ọ̀jọ̀gbọ́n professor yìí ló máa ń lọ sí ibi iṣẹ́ tó dẹ̀ jẹ́ pé train ló máa ń wọ̀. Ajá yìí máa ń sìn lọ láàárọ̀ tó bá ti kúrò nílé á sìn dé train station tó ti máa wọ train. Ó dẹ̀ ti mọ àsìkò tí olówó òun tó máa dé padà. Tó bá ti di ìrọ̀lẹ́ á lọ dúró de olówó ẹ̀ ní train station yẹn. Tó olówó ẹ̀ bá dé wọ́n á yọ̀ mọ́ra wọn á jọ máa padà lọ sílé. Wọ́n ṣe eléyìí fún odindi 16 months, oṣù mẹ́rìndínlógún 16 months. Ṣùgbọ́n nígbà tó di on the 21st of May 1925 ajá yẹn sin olówó ẹ̀ ìyẹn professor yẹn lọ sí train station tó ti máa ń wọ train lọ síbi iṣẹ́. Ó sìn lọ láàárọ̀ láìmọ̀ wípé àwọn ò tún ní ríra mọ́. Nígbà tó di ìrọ̀lẹ́ ajá yẹn tún padà lọ sí train station níbi tó mọ̀ wípé ibẹ̀ ni olówó òun ló ti máa bọ́lẹ̀ nínú train táwọn tún jọ máa fi padà lọ sílé. Ó dúró níbẹ̀ títí kò rí olówó ẹ̀. Àṣé olówó ẹ̀ ti kú níbi iṣẹ́. The professor died at the age of 53. That was May 21, 1925. Ní gbogbo ìgbà yẹn ajá yẹn ò tíì ju bíi ọdún mẹ́ta tàbí ó lé ní ọdún méjì lọ. Ajá yẹn dúró títí kò rí olówó ẹ̀. Ó dúró títí lọ́jọ́ yẹn kò rí kólówó ẹ̀ padà. Láti ìgbà yẹn lajá yẹn ti máa ń lọ sí train station yẹn every day. In fact àkọsílẹ̀ kan tún sọ fún wa wípé for good 3 or 4 days ajá yẹn ò jẹun. Ajá yẹn á wá padà lọ sí train station yẹn nearly every day. A máa wá wojú gbogbo àwọn èèyàn tó ń bọ́lẹ̀ nínú train. A máa wojú gbogbo àwọn èèyàn tó ń bọ́lẹ̀ nínú train. Ó ń wá olówó ẹ̀ láìmọ̀ wípé olówó òun ti kú. Àwọn èèyàn tí kò yé wọn wọ́n kàn ṣáà máa ń rí ajá yẹn wípé everyday ló máa ń wá bẹ̀ tó máa wojú àwọn èèyàn wọ́n rò wípé bóyá ó ti ya dìgbòlugi ni. Wọ́n máa ń maltreat ẹ̀. Àwọn ẹlòmíì wọ́n á gbá nípa, àwọn ẹlòmíì wọ́n á fi nǹkan kan nà án, wọ́n á domi sí lára lóríṣiríṣi. Ṣùgbọ́n àkọsílẹ̀ kan tó wá jáde nínú newspaper kan nípa ajá yìí ìyẹn later lẹ́yìn bíi ọdún kan àbí méjì ló wá jẹ́ káwọn èèyàn change bí wọ́n ṣe ń ṣe sí ajá yẹn.
inú àkọsílẹ̀ yẹn tó jáde nínú newspaper yẹn láwọn èèyàn ti ṣẹ̀ wá mọ̀ wípé àṣé olówó ẹ̀ ló ń wá dúró dè everyday tó dẹ̀ ń retí wípé ọjọ́ kan ṣá olówó òun máa dé láì mọ̀ wípé ó ti kú. Ìyẹn ló wá mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí ajá yẹn. Iwájú train station tó ń dúró sí yẹn àwọn èèyàn wọ́n á máa wá lọ fún lóúnjẹ níbẹ̀. Kódà àwọn èèyàn wọ́n máa ń wá from far places láti wá wo ajá yẹn, being a very loyal dog, ajá tó jẹ́ olóòótọ́ sí olówó ẹ̀. Ohun tó wá yà mí lẹ́nu jù ni wípé for almost 10 years lajá yẹn ló fi máa ń lọ sí train station yẹn lójoojúmọ́. Ó sì ní lọ́kàn wípé olówó òun sì máa padà dé lójoojúmọ́ láti 1925 nígbà tó di ọdún 1934. Àwọn èèyàn kan kóra wọn jọ, wọ́n dá owó láti ṣe ère ńlá kan fún ajá yẹn tí wọ́n máa erect statue ẹ̀ sí iwájú train station yẹn. Ṣùgbọ́n lẹ́yìn yẹn ni ogun kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó wó ère yẹn. Ṣùgbọ́n nígbà tó di March 8, 1935 ajá yẹn kú, ìyẹn Hachiko. Ajá yẹn kú, ó dùn àwọn èèyàn gan-an. In fact níṣe ni wọ́n ṣe ìsìnkú ẹ̀ bí ìsìnkú èèyàn. Wọ́n wá lọ sin sẹ́gbẹ̀ẹ́ ibi tán sin olówó ẹ̀ sí. Ìyẹn olówó ẹ̀ professor tó ra yẹn, wọ́n lọ sin ajá yẹn sẹ́gbẹ̀ẹ́. Lẹ́yìn ìgbà tí ajá yẹn kú, ìgbà tó dọdún 1948 àwọn èèyàn tún kóra wọn jọ padà wípé a gbọ́dọ̀ gbàgbé ajá tó wà lọ́yà tó báyìí, tó ń lọ dúró de olówó ẹ̀ ní train station for good 10 years. Wọ́n tún wá gba donation káàkiri. Àwọn èèyàn dá over 800,000 yen lọ́dún 1948. 800,000 yen yẹn, it is about 4 billion yen, approximately $28 million lónìí. Wọ́n wá fi erect another statue fún ajá yẹn. Up till today, tẹ́ bá dé Tokyo ní city kan tí wọ́n ń pè ní Shibuya, tẹ́ bá débẹ̀ ní Japan, ẹ máa rí ère ajá yẹn tó wà níwájú train station tí ajá yẹn máa ń dúró sí tó ti ń dúró de olówó ẹ̀. Kí ni mo fẹ́ fàyọ nínú gbogbo ìtàn yìí ni wípé ajá wọ́n jẹ́ ẹranko kan tí wọ́n wà very loyal. Kò sí ẹranko kan láyé yìí tó wà loyal sí olówó ẹ̀ tó ajá. Wọ́n jẹ́ olóòótọ́. Bó tiẹ̀ jẹ́ pé ní apá ọ̀dọ̀ tiwa ń bì a kì í máa ń respect àwọn ẹranko tó bẹ́ẹ̀. Ẹ wo iyì, ẹ wo ẹ̀yẹ àti àpọ́nlé tí wọ́n fún ẹranko ní Japan, ìyẹn ajá. And every year ni wọ́n máa ń péjọ tí wọ́n máa ń ṣèrántí ajá yẹn. Ère ẹ̀ tó wà níwájú train station yẹn ó máa wà ńbẹ̀ for life ni. In fact ibẹ̀ yẹn gan ti di meeting point táwọn èèyàn máa pera okay wá bá mi ní ibi báyìí, wá bá mi ní ibi báyìí, tí wọ́n máa fi ère ajá yẹn tí wọ́n máa fi júwe wá bá mi níbẹ̀. So if dogs can be that loyal sí olówó ẹ̀, how much more àwa tá a jẹ́ èèyàn ẹlẹ́ran ara tá a dẹ̀ kí ń náání èèyàn ẹgbẹ́ wa. Ẹ̀yin tẹ́ bá ní ajá ẹ máa tọ́jú ajá gan o. Ǹjẹ́ ẹ̀yin náà ti rí nǹkan tárákùnrin ọ̀hún náà wí? Ǹjẹ́ a lè rí èèyàn tó lóyà bí ajá àbí àti lè rí ẹni tó lóyà láàrin àwọn ènìyàn? Ẹ wo àmọ̀ràn tí máa sọ fún ẹ̀yin tẹ́ ń gbọ́ fídíò yìí ni pé ẹ̀yin tẹ́ bá ní ajá ẹ ṣètọ́jú ajá púpọ̀ torí ajá jólóòtọ́. Ẹ wo àní máa ríra wa jù báyìí lọ. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́kànnì wa, ẹ bá a subscribe, kẹ́ like, kẹ́ comment, kẹ́ lè mẹ́jọ àǹfààní content nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi léta fún yín láti gbọ́. Ẹ dẹ̀ tún máa rí aago pélébé kan lẹ́gbẹ̀ẹ́, ẹ bá a tẹ̀ á lè máa ta yín lólobó nígbà tá a bá fi fídíò léta fún yín láti gbọ́. Ẹ wo ó dàbọ̀.